Ìbà Ọlọ́run ọba ṣẹ̀dá, ọba tí mọ́ bẹ àti mọ́ bẹ mọ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀. Kábíyèsí rẹ o, mojúbà. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò ọ̀rọ̀ Yorùbá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ètò yìí ti fi ìgbà kan wà rí tí a pe àkọlé rẹ̀ ní ọ̀rọ̀ àgbà. Àwòdì rẹ̀ lè bàrà, wọ́n sì bẹ́yẹ kú. Ẹyẹ ò kú, ẹyẹ lọ rèé rèyẹ ni. Ètò ti wá padà lóníràbáńjì gan. Ó ti padà lákọ̀tún, ó ti gbáṣọ ọ̀tún wọ̀. A ti wá pe àkọlé rẹ̀ ní ọ̀rọ̀ Yorùbá. Lórí ètò ọ̀rọ̀ Yorùbá, abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ètò pín sí. Abala àkọ́kọ́ ni abala tí a pè ní ọ̀rọ̀ náà. Abala yìí la ó ti máa ṣe àtúpalẹ̀ òwe Yorùbá méjì kàǹkà lórí ètò. Báwo la ti ń lo òwe nílẹ̀ Yorùbá? Kí ni ìdí tá a fi ń lo òwe? Àti àkókò wo là á lò ó? Abala ẹlẹ́ẹ̀kejì labala tá a pè ní abala kílẹ̀ ń tà. Abala yìí la ó ti máa ṣe ìṣítí fún ara wa, tá ó ti máa síra wa létí bí ó ti yẹ kí a gbélé ayé. Nítorí ṣẹ mọ̀ wípé Yorùbá sọ wípé ẹni tí ò bá ní tí ń tà, tìrú wọn ìpẹ́ ta. Kí tèmi àti ẹ má bàa ta ni abala yìí wà fún. Bákan náà la ó máa ṣe ìpolówó àwọn iléeṣẹ́ tó ń so onígbọ̀wọ́ ètò yìí ní abala yìí. Adékúnlé ọmọ Adégbòyè lórúkọ tèmi. Ọmọ ọlọ́ta gbámúsẹ́rin ẹ̀pọ̀ta kànkẹ́ ni mọ́ fi bòbó ṣeré. Mò ń bọ̀, ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa ọ̀rọ̀ Yorùbá. Ẹ jẹ́ ká kán ludò torí adébíṣẹ́ mọ̀ sí àgbà ọ̀lẹ ni. Abala àkọ́kọ́ tá a pè ní abala ọ̀rọ̀ náà láti máa gbé àwọn òwe tó nítumọ̀ méjì tá ó máa gbé yẹ̀wò. Òwe àkọ́kọ́ tá ó máa gbé yẹ̀wò ni òwe tó sọ wípé bégún ńlá bá lóhùn ò rí gonto, gonto náà ò régún ńlá. Bégún ńlá bá lóhùn ò rí gonto, gonto náà ò régún ńlá. Kí ni ìtumọ̀ òwe yìí? Òwe yìí ń sọ fún wa wípé ká má ṣàfojúdi. Ó ń sọ fún wa nípa ìbọ̀wọ̀ fúnra ẹni. Ó ń sọ fún wa wípé ká má gbé ipò lórí, ká má gbé àgbà lórí. Ká ṣàpọ́nlé ara wa, kọ́mọdé ó ṣàpọ́nlé àgbà, kágbàlagbà náà ó ṣàpọ́nlé ọmọdé. Torí bágbàlagbà bá sọ pé bóò ni tọmọdé ṣe jẹ́, ọmọdé náà ó pé bóò ni tàgbà náà ṣe jẹ́ ni. Bégún ńlá bá lóhùn ò rí gonto, gonto náà ó pé òun ò régún ńlá. Ẹ má jẹ́ á ṣàfojúdi síra wa. Ọmọdé kì í gbàgbé ọ̀rọ̀. Bágbàlagbà bá ṣe nǹkan tí ò dá sí i, ó fi pamọ́ ni. Bó bá dọjọ́ iwájú, yóò fi sọ̀rọ̀. Ìwọ ọ̀gá lẹ́nu iṣẹ́ tó rò wípé bóò ni tàwọn ọmọ ẹ ṣe jẹ́, èṣebémi lọ̀gá wọn. Tégún ńlá rẹ bá lóhùn ò rí gonto wọn, bó pẹ́ títí gonto wọn náà ó pa òun ò régún ńlá rẹ̀. Ṣẹ mọ̀ wípé ọmọdé gbọ́n, àgbà gbọ́n la sì fi dálẹ̀ ẹfẹ̀. Òwe Yorùbá tó sọ wípé bégún ńlá bá lóhùn ò rí gonto, gonto náà ó pa òun ò régún ńlá. Ó ń kọ́ wa wípé ká má ṣàfojúdi síra wa, ká pọ́nra wa lé. Nítorí wípé bóni ṣe rí, ọ̀la lè má rí bẹ́ẹ̀ tó mú babaláwo tó ń dífá ọ̀rọ̀ rán. Ẹ̀kọ́ wo la rí kọ́ níbi èyí? Òun náà láti sọ yìí. Ẹ má jẹ́ á ṣàfojúdi síra wa. Òwe kejì tá ó máa gbé yẹ̀wò lábala yìí, òun lòwe tó sọ wípé tégún bá ń lé ni ká máa rọ́jú. Nítorí wípé bó ti ń rará ayé tẹ́ ń wò, òun náà ló ń rará ọ̀run. Kí là ń sọ? Ohun tá à ń gbìyànjú àti sọ náà ni wípé ẹni tégún ń lé tó ń sáré kàbàkàbà, kó má sinmi, kó má dúró. Bó bá pẹ́ títí, yóò ré eégún náà, eégún náà ó tiro, yóò dúró. Ìwọ náà ó gbòmìnira ara rẹ. Ohun tá à ń gbìyànjú àti sọ náà ni wípé bóyá o wà lẹ́nu iṣẹ́ kan ni, àbí o wà ní ibì kan, o wá ń rí àwọn àdojúkọ kan tó fẹ́ gbé ọ lẹ́mìí gbóná
tàbí tó fẹ́ sọ fún ọ wípé kó o dẹ̀yìn yálà lọ́nà àṣeyọrí rẹ ni àbí lọ́nà ṣe rere kan. Wò ó, ẹni eégún lé kó máa rọ́jú torí wípé bó ti ń rárá ayé bẹ́ẹ̀ náà ló ń rárá ọ̀run. A máa ń lo òwe yìí lásìkò tí ọ̀rọ̀ bá fẹ́ ṣe bí ẹni wípé ilẹ̀ fẹ́ dòyìí ká ni àbí ayé tiẹ̀ fẹ́ sú ni lórí nǹkan kan. Ṣẹ mọ̀ pé ẹlòmíì á tiẹ̀ wò ó pé jẹ́ n lọ pokùnso jàre, jẹ́ n lọ para mi. Ẹni eégún lé ó máa rọ́jú, ìwọ nìkan kọ́ lọ̀rọ̀ yìí kàn, gbogbo wa ni nǹkan yìí kàn. Ṣùgbọ́n ẹni eégún bá ń lé kó máa rọ́jú nítorí pé bó ti ń rárá ayé bẹ́ẹ̀ ló ń rárá ọ̀run. Kò ní jù báyìí lọ ní abala ọ̀rọ̀ náà. Ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ padà sí abala tí a pè ní kí là ń tà. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò bá ní tí ń tà, tírú wọn ìpẹ́ tà. Tèmi ò ní ta, tiẹ̀ náà ò ní ta, tí gbogbo wa ò ní ta. Lónìí lábala kí là ń tà, ọ̀rọ̀ wo la ó fi mọ́ síra wa létí, tá ó fi mọ́ gbara wa níyànjú ká tó lọ sí ojú ọjà. Ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ tó sọ wípé ìgbà. Yorùbá bọ̀ wọ́n ní ìgbà láṣọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò lè lọ́rìn. Torí pé sáà tẹ ríhun òun là á ní, ẹnìkan ò láyé. Ọ̀rẹ́ wa, bí náà rẹ bá ń jó lónìí, ó ṣe fi jó nǹkan, ó ṣe wá nǹkan tà tàbí kó wá nǹkan ṣe. Iṣẹ́ ọwọ́ nìwọ fẹ́ kọ́ ni, abókòwò ló yẹ kó o ní. Ó wá wò pé mo sì kéré. Ìgbà ò dúró dẹnìkan. Wò ó, àkókò tí wọ́n ń wò ó kò máa dúró dèèyàn kan. Tó bá bojú wẹ̀yìn, àwọn ọmọdé àná wọ́n ti ga tó ọ lọ́rùn. Wọ́n á wá sọ pé ẹ̀gbọ́n ẹ kúrò ńbẹ̀, ìgbà yín ti lọ. Ìgbà là á ní o, ẹnìkan ò láyé. Bí náà rẹ bá ń jó, tètè fi jó nǹkan. Bí bẹ́ẹ̀ kọ́, kó o mọ́ bàa dẹni ẹ̀yìn láwùjọ. Abala tí à ń pè ní abala kí là ń tà yìí, ìṣítí ló wà fún. Ó sì ń sọ fún wa wípé kí tèmi àti ẹ kó mọ́ bàa gbé. Wò ó, ìgbà là á ní o, ẹnìkan ò láyé. Tètè kó o fi iná rẹ jó nǹkan bí iná rẹ bá ń jó. Ẹ jẹ́ ká lọ sójú ọjà, mò ń bọ̀. Lábala tá a wà náà ni abala tá a pè ní kí lẹ̀ ń tà. Ẹ mọ̀ pé lórí ètò yìí àwọn táwọn èèyàn ń tà àti wípé ẹbí ayé ènìyàn ó sì da òun là mọ́ gbéyẹ̀wò ní abala tá a wà yìí. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò bá ní tó ń tà tí irú wọn ò kì í pẹ́ ta. Tèmi ò ní ta, tẹ̀yin ò ní ta, tí gbogbo wa ò ní ta. Lórí ètò lónìí mo ní pẹ̀lú mi àlejò pàtàkì kan. Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n. Àlejò mi, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Àti ẹ kò ní lọ́nà àbí ní lọ́nà. Àlejò mi, kí ló orúkọ yín gan àti wípé kí lẹ lè sọ nípa ara yín? Orúkọ mi ni Ayàwòránlé Ògèdèngbé Ayọ̀dèjì Olúṣọlá. Mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Art Deco. Ẹ ṣeun. Yorùbá ní bàbá Adébíyẹyìn sísí làásì, Adébíyẹyìn mọ́kọ̀ àgbà ọ̀lẹ́ni. Ìbéèrè mi kejì fún yín ni wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ayàwòránlé, kí ni nǹkan tó sún yín débi iṣẹ́ ìgan àti wípé kí ni nǹkan tí ẹ ń wò pé bóyá ó ṣeéṣe kẹ́ dì ní ọjọ́ iwájú? Àdúpẹ́ lọ́dọ̀ náà àwọn nílé iṣẹ́ wa nǹkan tá à ń ṣe yàtọ̀ sí pé ayàwòránlé nìkan. A jẹ́ ilé iṣẹ́ tó yẹ pé tá a bá ti rí olùbárà wa, a lè bá wọn yàwòrán lé ká sì kọ́, a tún bá wọn ṣe ẹ̀ṣọ́ inú ilé tá à ń pè ní interior, a tún ṣe furniture. A ní ilé iṣẹ́ furniture tó jẹ́ pé ó wà lára àwọn ilé iṣẹ́ tó tóbi jù ní agbègbè yìí ní Nàìjíríà. So àwọn nǹkan tá à ń ṣe nìyẹn. Nǹkan tó dẹ̀ mú wa débẹ̀ láti ṣe ni pé a rí ààyè tó wà ní agbègbè wa tí a ní láti dí nípa àlàfo, nípa pé a rí pé àwọn èèyàn nílò ibi tí wọ́n ti lè ṣe ẹ̀ṣọ́ lé tán lè rí lójú kan tá à ń pè ní one stop shop. So ibẹ̀ láti ronú pé a lè kó àwọn ẹ̀ṣọ́ inú ilé ìjọ láti rí pé a bẹ̀rẹ̀ sí jẹ́ káwọn èèyàn lè rí lójú kan láti lè máa rà
bó ṣe jẹ́ nù. ẹ̀sìn bí ètò túmọ̀ sí wípé ẹ fẹ́ kí ìdààmú àwọn ènìyàn wa kó dínkù jọjọ. kán dẹ̀ rí àwọn nǹkan tó jọni lójú tó dẹ̀ ṣe é ṣe ní lọ́ṣọ̀ọ́ tó yàtọ̀ sí nǹkan tí wọ́n lè rí káàkiri agbègbè wa. tó kò burú kí ni ẹ̀yin gangan ayé rà mọ̀ pé èèyàn wà láyé kó má ní ìrírí kí ni ìrírí yín gan jẹ́ ti ṣubú rí. ìrírí pọ̀ ẹni tí ò bá ṣubú rí ò ní lè dìde kò dẹ̀ ní mo bọ́ ṣe ń rìn dáadáa so oore ọ̀fẹ́ Ọlọ́run ló wà lára nǹkan tí ó jẹ́ kéèyàn lè dìde tó bá ṣubú. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní gẹ́gẹ́ bí oníṣòwò kò sí bí èèyàn ṣe rìn kí ó rí má jì tá a bá ṣe rìn ìgbà míì àákọsẹ̀ àátùtù mú àátùtù ìrìn àjò náà ó gba pé kéèyàn ní àfọkànsìn kó dẹ̀ ní ìfaradà láti lè ṣe òwò débi kí ó di gbajúmọ̀ láwùjọ. so lọ́pọ̀lọpọ̀ ọgbà ìṣubú ti dé gbogbo adúgbò lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run gbé wa dìde. àdùnnú ẹ mà sọ̀rọ̀ kan tó mọ̀ gómi bí gbèyàn gúnyàn lábẹ́rẹ́ mọ̀ ni ẹlẹ́ ti ṣubú rí ẹ sì ti ní ìrírí ǹjẹ́ ẹ lè sọ ní pàtó gan ọ̀kan bí ìrírí kan. àbí lóṣogbo ó jẹ́ nílùú Òṣogbo ó jẹ́ nǹkan tó di mímọ̀ fún gbogbo èèyàn nígbà tí iléeṣẹ́ wa jóná tó yẹ pé bíi $1 billion kí náà pé yóò wá bílíọ̀nù náírà ní ó jóná. a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé lẹ́yìn ìgbà tó ṣẹlẹ̀ a gbàdúrà sọ́lọ́run a sì túra mú ilé ọba tó jó ó ti Ọlọ́run ti gbé wa sí àti tú ìrìn àjò wa mú àdẹ̀rìn síwájú sí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. tó ṣe gbọ́ báyìí wọ́n ṣubú rí bílíọ̀nù lọ́nà bílíọ̀nù owó náírà lẹ́wà ló jóná mọ́lé kò burú ọba tó gbé yín dìde kò ní gbé yín ṣubú mọ́. àmín. ẹ jẹ́ wá wò náà ǹjẹ́ ẹ ní ìmọ̀ràn fáwọn ìjọba wa gan-an. ìmọ̀ràn tí mo ní fún ìjọba kò ju pé a gbọ́dọ̀ jọ ní àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn oníṣòwò kéékèèké ni o àtàwọn tó ní ẹ̀mí àti ṣòwò ni o. nọ́mbà one ní àkọ́kọ́ lọ́nà pé wọ́n gbọ́dọ̀ wá ètò tó jẹ́ pé ó wà fún àwọn tó ń ṣe ìṣòwò nìkan láti máa kọ́ wọn ní ẹ̀kọ́ láti fún wọn ní ètò ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ owó àti ọ̀nà míì. àwọn ọ̀nà míì tí wọ́n tún lè ṣe ìrànlọ́wọ́ ni pé nílùú ètò owó orí a gbọ́dọ̀ wo ọ̀nà tó pé ètò owó orí tuntun tíjọba ṣe gbé jáde a wá sí ìmúṣẹ tí ò dẹ̀ ní àwọn ìlọ́ra torí kẹ́ bá ṣe rí ètò owó orí ẹ̀ a rí i pé àwọn tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ní orí ètò business lórí ètò okòwò a rí i pé kò fi bẹ́ẹ̀ yẹ kó gun wọn lára but ó dìbẹ́ẹ̀lì ó tún wá determine báwo ni Yorùbá ṣe ń pè ó dúró lórí àwọn tó bá ń jẹ́ pé wọ́n ń bójútó ètò náà láti rí i pé ètò yẹn ó wà fún àǹfààní àwọn mẹ̀kúnnù torí ẹ mọ̀ pé lórílẹ̀‐èdè wa tíjọba bá gbé nǹkan tó dáa kalẹ̀ nígbà míì àwọn èèyàn lè ṣe tán ṣe máa ṣe gan àǹfààní ò ní bọ́ sọ́wọ́ àwọn tó yẹ kó bọ́ sí àti pé àwọn ìjọba ti yọ àwọn owó orí tí ó ní àwọn èèyàn lára bíi pé àwọn tó ń dúró lẹ́gbẹ̀ẹ́ títì tó ń wọṣọ blue tó ń wọṣọ pupa tó ń gbowó yẹn gbogbo ètò yìí ti a sì rí wọn tó sì ń dúró bẹ́ẹ̀ náà àwọn ọ̀nà tí ìjọba ìpínlẹ̀ agbowó ìjọba ìbílẹ̀ agbowó ìjọba àpapọ̀ agbowó so àwọn owó wọ̀nyí tá a bá kojú ó ní àwọn oníṣòwò lára ṣùgbọ́n tó bá lè yọ àwọn owó yìí wọ́n kó pọ̀ sójú kan bí ìjọba ṣe pèrò rẹ̀ tá a sì jẹ́ kó ṣeé ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ kí ètò iṣẹ́ ìbílẹ̀ àti iṣẹ́ òkòwò kó ṣeé ṣe láwùjọ wa. àlejò mi kún fún ọgbọ́n ìmọ̀ àti òye púpọ̀ ó dà kò burú àlejò mi àwọn ọ̀dọ́ lásìkò tá a wà yìí ó dàbí ẹni pé àmọ̀fẹ́ kan ṣe mọ́ àbí bó ló ti rí gan ṣe jẹ́ nímọ̀ràn fún wọn. àwọn ọ̀dọ́ wa kàn ní kí tí wọ́n mọ̀ bá ta là ń sọ yìí o. àwọn ọ̀dọ́ wa wọ́n nílò láti ro ọjọ́ iwájú pé àti ṣe rere wọn ó kù sọ́wọ́ ara wọn. tí wọ́n bá rò pé ìtorí kan táwọn ọ̀dọ́ ìwòyí ń wá ní owó òjijì lọ́pọ̀lọpọ̀ gbà iṣẹ́ gbogbo ọ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà lọ pé àwọn èèyàn á máa ronú pé báwo làwọn ṣe fẹ́ tí ò bá níṣẹ́ ọwọ́ kò ní ọ̀nà àti ṣe jẹjẹrẹ ó gbọ́dọ̀ kọ́ iṣẹ́ ká níṣẹ́ lọ́wọ́ ká sì mú ní ẹ̀mí àti faradà
nǹkan tó jà ìpò kúrò láwùjọ wa ń sìn ní ẹ̀mí àti faradà. Ẹ̀mí ìfaradà ò sí lára àwọn èèyàn mọ́ láti lè jẹ́ kí oníkálukú bójútó ètò iṣẹ́ ọwọ́. Nǹkan tí àwọn èdè àwọn Ìgbò àbí kí náà máa ń pè wọ́n tó dà pé wọ́n fi bẹ́tà wa ẹ̀yà Ìgbò fi bẹ́tà wa tó fi dá ní ọ̀rọ̀ òwò ṣíṣe ni pé wọ́n ti mọ̀ nínú ìwà àti ìṣesí ìgbésí ayé wọn pé ẹ̀tọ́ wọn ni láti lọ kọ́ ẹ̀kọ́ nípa ètò òwò kan. Wọ́n á dẹ̀ ṣe nígbè yẹn lọ síngbà. Wọ́n lọ síngbà á jáde ńbẹ̀ wọ́n bá yẹ jáde ọ̀gá wọn máa tún dá wọn lókòwò. Ṣùgbọ́n àwọn Yorùbá eléyìí kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣà wa àwọn àti ní ìfaradà yẹn ó jẹ́kọ̀ọ́ tó jẹ́ pé kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní gbogbo agbègbè wa. Ṣùgbọ́n tá a bá lè ṣe gbogbo àwọn kan wọ̀nyí ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn wa ìdàgbàsókè máa bẹ òótọ́ ló ń gbé orílẹ̀-èdè lékè káwọn èèyàn wa ní ẹ̀mí òótọ́ ló ń gbé orílẹ̀-èdè lékè. Ọ̀dọ́ tó bá máa ṣe dáadáa kò gbọdọ̀ wẹnu àáké ó gbọdọ̀ tẹra mọ́ṣẹ́ títí ọjọ́ ògo ẹ̀ máa fi búyọ. Ẹ̀yin ènìyàn wa nílé tó òun lẹ ti gbọ́ láti ẹnu ayàwòránlé Ayọ̀dèjì Ògèdèngbé. Ẹ káàbọ̀ padà òun lẹ ti rí un gbogbo ẹ̀yin oníléeṣẹ́ kéékèèké àtẹ̀yin oníléeṣẹ́ ńlá ẹ lè darapọ̀ lórí ètò yìí pàápàá jùlọ lábala tá a wà yìí láti so nígbọ̀wọ́ ẹ̀ tàbí láti gbé iléeṣẹ́ tí náà lárugẹ. Ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lórí móhùnmáwòrán yìí tàbí lórí ẹ̀rọ ayélujára alágbèéká tí ẹ ti ń wò wá. Ẹ wò ó lórí ètò yìí ètò tọmọdé tàgbà ni ètò tí sì ń sọ fún wa wípé ìgbà kò dúró dè nìkan. Ìwọ náà onílé iṣẹ́ ò darapọ̀ mọ́ wa lónìí kí iléeṣẹ́ rẹ wọ́n bá di iléeṣẹ́ àná. Wò ó àwọn ọmọ iye iléeṣẹ́ lánàá tó ti lọ tá ò rí mọ́ lónìí látàrí pé wọn ò ṣèpolówó tàbí ayé ò mọ̀ wọ́n mọ́. Má sinmi lé àṣeyọrí àná, tẹ̀síwájú. Ìgbà là ń sọ̀rọ̀ nípa rẹ̀ lórí abala tí a pè ní kí là ń tà. Ìgbà tèmi tìrẹ kò ní kọjá wa. Tó ibi ìlà ó ti máa gé ní pété lórí ètò lónìí. A ó máa fèyí ṣe lọ a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ṣu àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹ wò Adékúnlé lórúkọ tèmi ọmọ bàbá tí ń jáde gboyè nígboro Èjìgbò. Èmi lọmọ ọlọ́ta agbámusẹ́rin ẹ̀pọ̀ ọ̀tà kànkẹ́ ni mọ́ fi bòbó ṣeré bòbó jiná bòbó lèlé ọmọ ẹwú níwìnrín ọmọ adálẹ̀ gbé wùrà ní mí ọmọ adálẹ̀ gbé sùn gángan ọmọ ẹwú ló bí mi wọn ò gbọdọ̀ mẹ́mú òòṣà ògì yẹn ló bò mí dàgbà wọn ò gbọdọ̀ mògùrọ̀ ìgbà tí ì mẹ́mú tí ì mògùrọ̀ kí ni ìgbàgbó ni mọ́rin lọ́nà sí ọmọ Akínjọlé ọmọ Akínlábí ọmọ Adégbòyè ló sọ wípé ó dìgbà kan náà ire o.